kábíyèsí olódùmarè kábíyèsí Ifá akíwẹ ló fìtá lọ́n káàkiri àgbàláyé pátá pé ojú tẹ́fí wò ní fọ́ ojú tẹ́fí ń bọ̀ ní láṣẹ olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. nǹkan ṣẹlẹ̀ Ìbàdàn lánàá. Gómìnà ọlọ́lá jùlọ tìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ kan tó ti ń jà nàìjíríà láàrin Aláàfin Ọ̀yọ́ kábíyèsí kú bàbá yèyé ọba Abdulrasheed Ládọjà àti ọba tìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi nípa ìgbìmọ̀ tó kójọ pé chairman àwọn olólọ́balọ́ba tó ti ń jà nàìjíríà. Inú mi dùn láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti fi bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n ti fi wọ́n jẹ chairman àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fi wọ́n jẹ báyìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ń bẹ mo fẹ́ ká wo fọ́nà yìí níbi tí gómìnà Ọlájùlọ Ṣèyí Mákindé tí wọ́n ti announce Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí chairman àwọn lọ́balọ́ba. Ẹ jẹ́ a jọ wò. Mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí a propose in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years I rotate. This is what we're known for ní Ọ̀yọ́. Kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, that when we sit down we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the kábíyèsí Olúbàdàn àti kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Ẹ ṣe onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ojú òní tí ṣe gbọ́ wọ́n ní àwọn pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọba Ghandi àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé àwọn jẹ́ celebrate lórí ẹ̀ wípé báyìí làwọn á rò pé kí rotation yẹn kó bẹ̀rẹ̀ látòrí ti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá wa Ládọjà. Inú mi dùn pé gbogbo tó ń ṣẹlẹ̀ tá à ń sọ ní gómìnà Ṣèyí Mákindé náà rí. Ìgbọ́n tó fẹ́ ká ẹ mọ̀ ni pé ṣé a máa lọ́balọ́ba yìí ọ̀rọ̀ ti wà nílẹ̀ látàyè ọba Lámídì Adéyẹmí tí wọn ò yanjú ẹ̀ táyé pé wọ́n ń dẹ́libétì lórí ẹ̀ náà ni. Ìyẹn kan mọ́ kọ́ fẹ́ ká mọ̀ ọba kankan ò sí lábẹ́ ọba kankan, ọba kankan Ìbàdàn ò sí lábẹ́ Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ ò sí lábẹ́ ọba Ògbómọ̀ṣọ́ ò sí lábẹ́ ìlú kankan nu àwọn náà, gbogbo wọn ọba ńláńlá làwọn mẹ́tẹ̀ẹ̀ta. So nǹkan kan ti wà lọ́kàn àwọn ará Ọ̀yọ́ ni pé bí ìgbà yẹn pé Ọ̀yọ́ ọ̀gá ni fún Ìbàdàn. Gbogbo tán Ìbàdàn ṣe Ọ̀yọ́ lọ́kọ̀ Ìbàdàn, ìtàn ayé àtijọ́ yẹn tó ti pẹ́. Ìbàdàn ti sin gan ó ju Ọ̀yọ́ sísìn lọ. Fáwọn ìfẹ̀yìntì wa mọ̀ tèmi ò nídìí tán. Ṣùgbọ́n mo kí n tó fa áwọ̀ yẹn náà ni wípé Aláàfin nìkan ló fẹ́ máa jẹ́. Wọ́n mọ̀ tẹ́lẹ̀ fẹ́ máa rotate ẹ̀. Ok, níbi ọ̀rọ̀ wa rọ̀ rèé o. Gbogbo yín ti wá deliberate, ẹ gbọ́ pé gómìnà sọ pé àwọn ti deliberate, àwọn pa Aláàfin, àwọn pe ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, àwọn pe Olúbàdàn. Pé báwo làwọn yẹn ṣe? Ó wá dijọ́ tí wọ́n fẹ́ announce Olúbàdàn as alága lọ́balọ́ba pé kí wọ́n bẹ̀rẹ̀ ọdún méjì wọ́n mọ̀ lò wọ́n sì bẹ̀rẹ̀ látòrí Olúbàdàn. Pé yẹ pé àti ìmọ̀ tí ó kẹlẹ̀ yín Olúbàdàn nígbà tó Olúbàdàn bá jẹ tán. Ibi mo wá lọ rèé. Ẹ ṣàkíyèsí pé níbẹ̀ òun lánàá àrí ọba Aláàfin Ọ̀yọ́. Táyé pé tòótọ́ ìkùnsílẹ̀ òsì. Táyé pé tòótọ́ ìkùnsílẹ̀ òsì.
wọ́n fẹ́ inaugurate ẹnìkan náà ẹ̀yìn mẹ́ta fún rotation chairman lọ́balọ́ba. Ọba Ghandi wá, Olúbàdàn wá, Aláàfin Ọ̀yọ́ wá. Kì í ṣe Yaba síkì o, Ọlọ́run jẹ́ yíyàwó síkì, àyẹ̀kọ́ bọ́kùnrin ẹ lórí ìtẹ́. Torí táwọn ọmọ Ọ̀yọ́ bá jáde ní ìsìn mú pé ṣe ẹ̀mọ́ bí tí Aláàfin lọ ni, ṣe ẹ̀mọ́ bí tí kìnìkan ni, ṣé ló kẹ̀ṣẹ́ báyìí lẹ́yìn ìwá. Ẹ jọ kí wọ́n sọ pé ó dá ìgbà tí wọ́n fẹ́ fi yàn ìjọba kí wọ́n ayọ́ pé mi ò ráyè ẹmọ́jà ìjọba yẹn. Ṣé ló kẹ̀ṣẹ́ téèyàn fẹ́ lọ joyè báyìí tẹ́ẹ̀tì mọ ẹni tí wọ́n yàn síwẹ̀ lẹ́yìn ìwá. Aláàfin wa o, Baba Ghandi wa. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ fẹ́ dàbí ẹgbẹ́ máa pèyàn lólè tí ẹ̀ tí wọ́n ń gbọ́mọ ẹran jó táwọn èèyàn bá ti wá dára mídíà mo rò bá dára mídíà ẹ̀rọ mídíà lẹ́yìn dá gbogbo ẹ̀ yíkẹ́kẹ́kẹ́ a ní ká kó gbogbo ẹ̀ pọ̀ ká sọ́dì kan. Eléyìí tá a ti wá sọ yìí nítorí mi fi tù ní pé gómìnà recent governor Ṣèyí Mákindé ló dá sí ló dẹ̀ wò pé ohun tó ní pípín mọ́ rotate ẹ̀ láàrin wọn náà ó rò pé solution nìyẹn torí pé ọ̀rọ̀ yẹn ti wà lẹ̀ tipẹ́tipẹ́. Tí a ṣe pé kẹ́nìkan mọ̀ ṣe ṣẹ́niyẹn nìkan ni ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ni torí wọ́n kàn fi ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ni èso Ọ̀yọ́ nìkan ló wà ń bẹ Ìbàdàn capital. Máa wá sí pa jẹ chairman lọ́ba àbàdàn mọ̀ jẹ́ ní state nìkan kí ọba tó wà ní capital mọ̀ jẹ́. Ọba sọ̀rọ̀ gbọ́sọ̀ náà àwọn ilé ìsọba kéke láti pàdé àwọn mẹ́ta tán ló tó tẹ̀nu so dájúdájú nínú àwùjọ àwọn lọ́ba ẹlẹ́gbẹ́mẹgbẹ́ tí wàá ló lè ń bẹ̀. Wíwá tálàfin wà bẹ́ẹ̀ ló jẹ́ wá ń jẹ́ ká mọ̀ pé dájúdájú ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn kò dùn mọ́ Aláàfin ni. Ẹni tó dẹ̀ bá sì pé olórí kúkú ètí ẹ̀sìn gómìnà mo lu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé mo lù wọ́n lógo ẹnu ipò orí wọn ò ní burú torí pé ẹni tó yẹ kó kọ́kọ́ fi ṣe náà wọ́n fi ṣe wọn kò ṣeé ṣe kún sọ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rotation sí àmàánú lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wá lọ bẹ̀rẹ̀ látòrí ẹ̀yìn ọmọ kéékèèké. Kọ́nà lọ ra ẹ̀mí ọba wa àti ìlàlọ́jà fún wa wọ́n ti dàgbà. So ara àwọn tó fàkùn sínú nìyẹn o. Òun Aláàfin yẹn ti mọ̀ pé orí ọba Rasheed Ládọjà wọ́n ti bẹ̀rẹ̀ rotation yẹn. Àwọn tó kún tí wọn ò fi wá nìyẹn. Aṣẹ́yẹ sì mọ̀ pé Ìbàdàn kọ́nà lọ ẹ̀mí bàbá wa àwọn ọba wa wọ́n ti mọ́ dàgbà wọ́n tó débẹ̀ èyí ò fún wọn láǹfààní àti pẹ́. So tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rotation yẹn tán sì rà àgbàlagbà ọlọ́run ẹ̀mí bàbá wa o ìrókúrò bàbá wa o mo fi fá búra ìrókúrò wọn o ṣùgbọ́n ara àwọn ìdí tí a mọ̀ pé irú àwọn ìdí báyìí sìn gómìnà ò lè mọ sọ pé ara reason ni but àwa aládùúgbò láwò pé this is one of the reason tó fi jẹ́ pé orí bàbá wa Rasheed Ládọjà wọ́n fi bẹ̀rẹ̀ wípé àwọn ti dàgbà wọn ò sì wá sọ wípé bóyá tí ọdún méjì bá pé bàbá Rasheed Ládọjà ò ní gbélẹ̀ àwọn náà tún gbé fẹ́ lómi irúfẹ́ tá à ń sọ pé kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kún kí everybody ó fi bára wọn lòrè ṣùgbọ́n bí tẹ́nìkan bá ti rí bí ẹni pé àwòkọ́ tẹ́ngàlájà tòun ó kọjá ohun rẹ̀ kọjá kejì tó àwọn yòókù lọ bíbí irú wàhálà tí ó mọ̀ ṣẹlẹ̀ ni èyí wàhálà tí wàá sọ̀rọ̀ sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ o ìṣòwò láti wá sọ pé nǹkan ṣe dáa àbí nǹkan ṣe ò dáa ọ̀hún tí mo fi díẹ̀ múlẹ̀ ni wípé irú bẹ̀rù lánàá kò yẹ bí kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mọ̀ sí ń bẹ̀ nítorí lè mú kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mọ̀ sí ń bẹ̀ ìkùnsínú ti wà ní wọ́n sì lè ìjàlá parí ayẹnìkẹ́ parí dúkù bẹ́ẹ̀ bá wa ti wá bí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti wá bí gbogbo dúkù ìjà ó sì parí tán bá ti kò wá sí pàtí tó bá lè mọ́ lọ àfi tí ò bá ní mọ́ lọ pàtí lókù tá a ti ń lọ pàtí ìrun tí ó mọ̀ ṣẹlẹ̀ náà ló ń ṣẹlẹ̀ láti pé gbogbo Aláàfin ṣe gbá Aláàfin ṣàwo Aláàfin ṣe kò bá wa sásùn pàtí náà ni gbogbo ẹ ti ń wá bí kẹgbọ́n lọ pàtí wọn ò bọ́ ní bọ́wọ́ bí kẹgbọ́n lọ pàtí wọn ni wọ́n gbé sí àwọn sókè bí kẹgbọ́n lọ pàtí wọn ò sọ̀yà mọ́yàn
bí ká gbọ́mọ́ kó lọ patí wọ́n lè mọ̀ dìde fún ṣífù wípé bàbá ẹ̀ dìde ẹ jí kí àìsífò jókòó níbi Benin. Bẹ́ẹ̀ bá ti fẹ́ fúnra yín ní respect irú àpọ́nlé tẹ̀ ń fẹ́ wọn ẹ jókòó sí pálásì ẹ mọ́ lọ pàṣẹ mọ́ ibi tápọ́nlé ti lè yọnu. n sọ̀rọ̀ láti bú ẹnì kankan ṣùgbọ́n lọ́kàn bó ṣe lọ́kàn àyà tèmi lèmi ṣe ń sọ̀n. wọ́n ti yan chairman ìpínlẹ̀ wọ́n ti yan chairman àwọn lọ́balọ́ba nípìnlẹ̀ Ọ̀yọ́ bàbá wa sẹ́nẹ́tọ̀ àná ọlájùlọ ọba wa sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà wọ́n sì yàn ìgbà tí wọ́n ló kàn láṣẹ lọ́wọ́ Olódùmarè ìgbà wọn tù wà lára ẹni tí bàbá dùn mọ́nú ó torí bọ́lẹ̀. gbẹ́yẹ́ mo yorùbá káàkiri àgbáláyé tẹ̀ ń gbọ́ káàkiri àgbáláyé ó tẹ́ wíwò ní fún ìtẹ́ ń gbòó láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa mo kí wa lẹ́làbọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀yẹ̀ bọ́ ṣíṣẹ́.